ẹ káàsán gbogbo olóyè ẹ káàsán Citizen wa ló ń kí yín bí mo fẹ́ fi ọ̀rọ̀ yìí fi tó wa létí ní ó ṣe pàtàkì ẹ ṣeun ẹ jẹ́ má gbàgbé láti subscribe sórí Citizen wa lórí YouTube ẹ ṣeun à ń ṣe kínní a máa gbé sórí Oduduwa TV rédíò kí gbogbo wa mọ̀ mo lè fẹ́ ká tú palẹ̀ ní èdè wa ni mo ṣe ń sọ ní èdè wa ẹ jẹ́ kí a ṣe àlàyé báyìí ṣọ́rọ̀ mi yé yín arákùnrin tí ẹ ń wò nínú àwòrán yìí nínú àfọ̀nrán tó wà níbẹ̀ tó wà tẹ̀ ń wò yìí òun ni ó ti di olóògbé wọ́n ń pè wọ́n ní Dr. Mailafia Obadiah òun ló tú àṣírí nípa pé ogun ń bọ̀ nílùú mo fẹ́ kẹ́ gbọ́ ọ̀rọ̀ tó sọ bó bá ṣe ń sọ màá máa túmọ̀ ẹ̀ fún wa ogun ti dé gbogbo wa sẹ́ ẹ jẹ́ ká gbáradì ká múra ká tètè bẹ̀rẹ̀ sí ní ṣètò ìdáàbòbò ní gbogbo ìpínlẹ̀ mẹ́jẹ̀ẹ̀jọ kò sí àníyàn mọ́ nú ọ̀rọ̀ yìí a fẹ́ máa tẹnu mọ́ ká dẹ̀ máa sọ àṣírí fún gbogbo akólé yìí kí gbogbo aṣọ jí ó ti dandan sẹ́yìn pé ká gba òmìnira yìí a dẹ̀ láti gbé ìgbésẹ̀ yẹn ká pèsè dáàbòbò ká dẹ̀ gba ẹ̀tọ́ wa ní pé ká dá dúró gẹ́gẹ́ bí ìlú òun lè tọ́ wa lápapọ̀ gbogbo ọmọ káàrọ̀ òjìrì iṣẹ́ ń gbọ́ mi ẹ jẹ́ ká tẹ̀síwájú. And the truth. And let me make some revelations because some of us also have our own intelligence networks. Okay. Have met with some of the bandits. We have met with some of their high command. Wọ́n ní pé àwọn fẹ́ ṣe tú àṣírí torí pé àwọn náà mọ àwọn èèyàn kan bẹ́ẹ̀ tí pé àwọn táwọn ti sọ àṣírí ìjọba fáwọn. Wọ́n ní pé àwọn ti rí àwọn tó ń gbé ogun tiwa àwọn ti bá wọn sọ̀rọ̀. Commanders. Àtàwọn olórí wọn wọ́n ní kan bíi méjì ni wọ́n ti yíwà padà bọ̀ àmọ́ a lè gbọ́kàn lọ́rọ̀ yẹn bó ṣe sọ̀rọ̀ yẹn bóyá wọ́n yí padà yẹn bóyá lẹ́nu ni ọ̀rọ̀ ní tá bá wo ohun tó ń ṣẹlẹ̀ mi rò pọ́n yíwà padà bóyá kàn sọ lẹ́nu lásán ni ẹ jẹ́ ká máa gbọ́ ohun tó ń sọ lọ. They have sat down with us. wọ́n náà wọ́n ti jókòó pẹ̀lú àwọn. Not once. kì í ṣe kan. Not twice. kì í ṣe kejì. They told us that one of the northern governors is the commander of Boko Haram in Nigeria. Wọ́n ní nìkan nínú àwọn ará Arẹwà ìkan nínú gómìnà àwọn Arẹwà ni olórí àwọn Boko Haram ìkan nínú àwọn gómìnà ní ilẹ̀ Arẹwà ìkan nínú àwọn gómìnà ni olórí Boko Haram ṣé ń gbọ́. Boko Haram and the bandits are one and the same thing. Wọ́n ní pé Boko Haram àti àwọn tó ń pè ní bandits àwọn bòròrò àwọn olórí burúkú tí wọ́n ń pa wá kiri àwọn terrorist àwọn gangan àti wọ́n ní Boko Haram àti bandits Boko Haram àti bandits ìkọ̀ọ̀kan náà ni wọ́n tí wọ́n mi yẹ yín kò sí yàtọ̀ nú wọn wọ́n ní wọ́n kàn ń purọ́ fún wa ni. Ẹ jẹ́ ká máa tẹ̀síwájú. They have a sophisticated network. Wọ́n ní àwọn ètò tó gbóná tó múnádóko dáadáa. During this lockdown, their planes were moving up and down as though there was no lockdown. Wọ́n ní nígbà tí kíní COVID-19 wáyé, wọ́n ní gbogbo àwọn ọkọ̀ òfurufú wọn ṣe ló ń fò lọ tó ń fò bọ̀ tó ń tàkiri tó ń kó gbogbo àwọn nǹkan ogun síbi tó ń fẹ́ kó pamọ́ sí. Bí ìgbà tí pé kò sí nǹkankan kò sí àrùn tó wà níta tí ó jẹ́ kí gbogbo oníkàlùkù farapamọ́ sílé ẹ jẹ́ ká máa tẹ̀síwájú. Moving ammunitions, moving logistics. Wọ́n ní wọ́n ń kó nǹkan ogun àti àwọn oríṣiríṣi àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn láti lè fi wọ́n kó wọn síbi tí wọ́n máa kó wọn sí wọ́n fi wọ́n pamọ́ ńgbà yẹn. Moving money àtowó náà and distributing them in different parts. Wọ́n ní wọ́n ń pín káàkiri síbi gbogbo tó pé wọ́n máa fẹ́ wọ́n múra ogun lẹ̀ gidi gan-an ni fún wa wọ́n múra ogun lẹ̀ gan-an ni fún wa ṣé ń gbọ́ o. Of the country, they are already in the south. Ní gbogbo ìlú wọ́n ní wọ́n ti wà ní ilẹ̀ gúúsù lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ní wọ́n ti wọ̀ wá lára ṣé àwọn kan àti ń sọ ẹ̀hún lẹ̀ ń gbọ́ yìí. In the rainforest of the south. Wọ́n wà nínú gbogbo igbó wa ní gúúsù wọ́n ti wọ bọ̀ ibẹ̀ gan-an ló ń sọ yìí ṣé ń gbọ́. They are everywhere. Wọ́n ní wọ́n wà ní gbogbo kò síbi tí wọ́n wà ní gbogbo ìlú wọ́n ti yí gbogbo ìlú ká torí náà ìdáàbòbò nípínlẹ̀ mẹ́rẹ̀ẹ̀jọ ó ṣe pàtàkì fáwọn ọmọ káàrọ̀ oòjíire o ẹ jẹ́ ká tẹ̀síwájú. They told us that when they finish these rural killings.
wọ́n nígbà tán bá ti pa àwọn èèyàn ní àwọn abúlé àtàwọn agbègbè kéékèèké bẹ́ẹ̀ yẹn. They will move to phase 2. wọ́n máa lọ sí ìdàkejì gbogbo èròǹgbà ọkàn wọn tán fẹ́ ṣe yẹn. ẹ máa gbọ́ o. The phase 2 is they will go into the urban cities. ọmọ apá kejì yẹn ni pé wọ́n máa wá wọ ìlú gbogbo àwọn ìlú wọ́n á wọ gbogbo àwọn ìlú yẹn. Going from house to house, killing láti ilé sílé prominent people. wọ́n á máa pa àwọn èèyàn ńláńlá àwọn èèyàn jàǹkànjàǹkàn wọ́n máa pa wọ́n níkọ̀ọ̀kan ẹ máa gbọ́ o. I can tell you, this is the game plan. wọ́n ní pé dájúdájú èròǹgbà ọkàn wọn gangan nìyẹn o. ṣé ń gbọ́. By 2022. wọ́n ní ọdún 2022 tá a wà nú ẹ̀ yìí o. ṣẹ́rí alákùnrin yóò sọ kínní ní 2020 nǹkan tó sọ yìí ó sọ ní 8/10/2020 ló ti sọ ó ti lé ní ọdún méjì báyìí o. 2020 ó máa fẹ́ tó ọdún méjì ẹ má bínú ó máa fẹ́ tó ọdún méjì 2020 ló ti sọ kínní yìí o. 2020 October 2020 tó bá di October 2022 ló máa dọ́dún méjì. tẹ́ ń gbọ́ kò bóyá kò wọ́n gba ẹ̀mí ẹ̀ ní ìparí ọdún tó kọjá yìí. They want to start a civil war in Nigeria. wọ́n ní 2022 yẹn o wọ́n fẹ́ bẹ̀rẹ̀ ogun ìlú ní ìlú amúnisìn tá à ń pè ní Nàìjíríà wọ́n fẹ́ bẹ̀rẹ̀ ogun. tí àwọn pàrọ̀ ń sọ àti ń tẹnumọ́ pé ká gbáradì ká dìde ká dáàbò bo ara wa eléyìí kì í ti kọjá ọ̀rọ̀ sísọ ṣíṣe lókàn ṣẹ̀wọ̀n ká ti máa ń sọ sísọ ó ti kọjá ṣíṣe lókàn gbogbo ọmọ káàròjì ẹ jí ẹ sọ jí. Don't joke with what I'm saying. I have a PhD. ẹ má fi tí wọ́n ní kékeré má fi nǹkan táwọn bá yín sọ ẹ má fi ṣeré o wọ́n láwọn ní PhD báńkà làwọn. from Oxford University. wọ́n ní àwọn ní PhD láti Oxford University àwọn ò kí ń wá sọ kọ́tọ̀kọ́tọ̀. I'm a central banker. We don't talk. wọ́n ní ṣe àwọn kó àwọn olórí Central Bank Nigeria ń gbà kan Obadiah Mailafia Obadiah àwọn ní Central Bank wa PhD láti Oxford wọn ò kí sọ kọ́tọ̀kọ́tọ̀. Nonsense. wọ́n láwọn ò kí sọ kọ́tọ̀kọ́tọ̀. So don't joke with what I'm telling you. wọ́n ní ká má fi ṣeré o. I have this from the highest possible authority. wọ́n làwọn gbọ́ lẹ́nu àwọn gbogbo ara àwọn olórí ìlú tó ga jù làwọn ti gbọ́dọ̀ táwọn ń sọ fún wa yìí o. kì í ṣe pé bóyá wọ́n sọ pé wọ́n ní arákùnrin rẹ̀ ti di olóògbé torí àṣírí tó tú yìí. ẹ ká tẹ̀síwájú. Higher authorities of some of the commanders of the killers and Boko Haram. You said it. wọ́n ní pé àwọn táwọn bá sọ̀rọ̀ yẹn ó jẹ́ àwọn commander àwọn olórí àwọn Boko Haram àti bandit àwọn olórí wọn làwọn bá sọ̀rọ̀ ní àṣírí ti gbé tú sí àwọn lọ́wọ́. sọ̀rọ̀ mi yẹn yín kì í ṣe pé bóyá wọ́n ti bá wọn sọ̀rọ̀ ara tó ṣe pa wọ́n nìyẹn o. You said northern governors, past or present, Dr. Obadiah. wọ́n bi wọ́n pé àwọn gómìnà tẹ́ sọ yìí ní ilẹ̀ Arẹwà wọ́n ní ṣé àwọn gómìnà tó ti lọ ni àbáwọn tó sì wà lórí ìgà báyìí tó wà lórí ipò lórí àga gómìnà ẹ máa gbọ́n tó máa sọ o. No, current. wọ́n ní àwọn tó sì wà ń bẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ìkànnù wọn òun ló lórí àwọn gómìnà tó wà lórí ipò gómìnà ní ilẹ̀ Arẹwà lọ́wọ́lọ́wọ́ báyìí òun ló lórí àwọn Boko Haram àti bandits lọ́wọ́lọ́wọ́ bá ṣe ń sọ̀rọ̀ báyìí. Current. wọ́n ní lọ́wọ́lọ́wọ́ báyìí. No, they said one of them is the commander of Boko Haram in Nigeria. wọ́n ní gómìnà yẹn òun ni commander òun ló lórí gbogbo àwọn Boko Haram ní ilẹ̀ tá à ń pè ilẹ̀ amúnisìn Nàìjíríà ṣé ń gbọ́ mi. One of them. ìkànnù wọn àwọn Arẹwà. And they are not looking for money. They have more than enough money. In fact, wọ́n ní wọn ò fẹ́ owó àmọ́ wọ́n fẹ́ gba ilẹ̀ wọn wà lọ́wọ́ ni ṣé wọn ká ti ń sọ kínní ṣé wọn ká ti ń sọ àti mẹ́nubà àti ń tẹnubọ̀ àti ń tẹnumọ́ òun lẹ̀ ń gbọ́ yìí a ní ká ṣe ìtumọ̀ yìí fún àwọn èèyàn wa tẹ́ bá ṣe ń gbọ́ ìtumọ̀ yìí ẹ gbé yìí ká fi sọ ẹ fi fídíò yìí hàn àwọn èèyàn wa ó ṣe pàtàkì àwọn ará bíi ti yí wa ká pátápátá
wọ́n dẹ̀ fẹ́ gbógun tiwa lọ́dún tá a wà nú ẹ̀ yìí torí ẹ̀ ẹjọ́ o mo rọ gbogbo wa ẹ jẹ́ ká ṣe ètò ìdáàbòbò ẹni tó bá wà láyé ló lè ṣe nǹkan tá a bá ti ṣe ètò ìdáàbòbò àwa ẹjọ́ petition yẹn náà ẹ má gbàgbé ẹ má bá wa máa sáà petition yẹn kẹ́ má ṣe ètò ìdáàbòbò yẹn ní ká wá ṣe ètò referendum àmọ́ petition tó wà lọ́wọ́lọ́wọ́ báyìí fúnlẹ̀ Yorùbá ẹ bá àwọn àtọwọ́ bọ̀ máa fi link yẹn sínú kíyìn tá a bá ṣe tán mo fẹ́ kí ẹ kàn gbọ́ ọ̀rọ̀ yìí náà ni ẹ jọ ẹ bá wa subscribe sórí Citizen Network lórí YouTube náà kẹ́ máa tẹ̀lé wa torí mo máa ń sọ èbó ni máa ń sọ ń bẹ̀ yẹn àmọ́ eléyìí ó wà fún àwa ọmọ káàrọ̀-oòjíire lórí Oduduwa TV rédíò bùrẹ́ mo ṣe mú wá so ẹ lè mọ̀ pé mo dìídì sọ kíní fún àwọn ọmọ káàrọ̀-oòjíire ẹ jọ ó ṣe pàtàkì ẹ bá máa pín ètò ìbẹ́ bá ṣe ń gbọ́ adúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tẹ́ ń subscribe lórí Oduduwa TV rédíò náà àtúbọ̀ ti ń pọ̀ sí ọ̀rọ̀ tá à ń sọ a máa dé ibi tó yẹ kó dé a fẹ́ kó kárí gbogbo lẹ̀ káàrọ̀-oòjíire nílé ni o lóko ni o nírìn àjò gbogbo wa lápapọ̀ ó ṣe pàtàkì kí a fi ká sowọ́pọ̀ ká gbáradì torí ọdún tá a wà yìí wọ́n fẹ́ dá ogun ìlú sílẹ̀ tó ń pè ní civil war wọ́n fẹ́ dálẹ̀ àwọn Boko Haram wọ́n dẹ̀ ti bẹ̀rẹ̀ wọ́n ti gbé ìgbésẹ̀ yẹn wọ́n ti ń sọ fúnjọba pé àwọn tẹ̀ fẹ́ pé àsìkò tó pé wọ́n máa kàn sọ ìlú yẹn di ìlú ilé àwọn Fúlàní lásán nǹkan fẹ́ ṣe nìyẹn ẹ jọ̀ọ́ ọ̀rọ̀ yìí kì í ṣe ọ̀rọ̀ eré o ẹ gbọ́ kínní yẹn lẹ́ẹ̀kan sí tẹ́ bá ti ń fẹ́ gbọ́ padà ẹ̀yin tẹ́ máa gbọ́ kínní tẹ́ bá ti gbọ́ ẹ pín fún àwọn èèyàn wa ó ṣe pàtàkì adúpẹ́ gan fún ẹbẹ̀ ṣe ń darapọ̀ mọ́ wa ẹ bá máa pín ètò yìí Citizen Network ló ń kí n lórí Oduduwa TV rédíò ẹ jọ̀ọ́ ẹ̀yin tẹ́ bá fẹ́ polówó ọjà yín lórí Oduduwa TV rédíò ẹ ké sí wa lórí admin@oduduwatvradio.org ẹ send wa ní email ẹ lè pèsè wa lórí +44 7399 580 606 àdáyìn lóhùn ẹ ṣeun kò ní sówà kò ní rẹ̀ wá o ẹ jẹ́ kí a sowọ́pọ̀ ká gba òmìnira yìí iṣẹ́ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni ó ti ṣe fún wa òmìnira tẹ̀ wá lọ́wọ́ torí àwọn àṣírí báyìí ó ṣe pàtàkì kí a fi yé gbogbo ọmọ káàrọ̀-oòjíire ká lè mọ ìgbésẹ̀ tí àwa máa gbé lápapọ̀ wa ó ṣe pàtàkì àrùjù báyìí lọ ẹ ṣeun ó dìgbà kan náà Oduduwa TV rédíò láti ń bá yín sọ̀rọ̀ àwa dúró lórí òtítọ́ ẹ ṣeun ó dìgbà kan náà ó dà.